ṣé lóòótọ́ ni amòfin àgbà nàìjíríà ó ti pàṣẹ o káwọn agbófinró dẹ́kun fífojú àwọn afurasí ọ̀daràn hàn. agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè wa nàìjíríà Lateef Fagbemi-San ó ti pàṣẹ pé ó ti di èèwọ̀ báyìí fún àwọn ọlọ́pàá láti máa fi ojú àwọn afurasí ọ̀daràn léde nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n kàn sí àwọn ọ̀gá ọlọ́pàá lórí ọ̀rọ̀ náà wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ó ti tó àwọn létí o. ọ̀kan nínú àwọn ọ̀gá ọlọ́pàá náà sọ fún akọ̀ròyìn Punch pé lóòótọ́ ni mo gbọ́ nípa àṣẹ tuntun náà, ó jọ bíi pé adájọ́ àgbà nàìjíríà òun ló pàṣẹ ọ̀hún. àwọn ọ̀gá wa wọ́n sì sọ fún wa ẹ ó rí wípé a kò fi bẹ́ẹ̀ fi ojú àwọn afurasí léde mọ́ bíi ti tẹ́lẹ̀. ẹlòmíràn tó jẹ́ ọ̀gá ọlọ́pàá nílùú àbújá o òun náà mà sọ pé lóòótọ́ ni wọ́n ti sọ fún wa kí á dẹ́kun àti máa fi ojú àwọn afurasí léde fún àwọn akọ̀ròyìn. akitiyan BBC Yorùbá láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní nàìjíríà Olúmúyìwá Adéjọbí o láti dá sí ọ̀rọ̀ náà ó mà ló mà já sí pàbó. àmọ́ a mọ̀ gbọ́ pé Adéjọbí ó mà ti sọ ṣáájú pé ọ́fíìsì òun rèé yóò fi àtẹ̀jáde léde lórí àṣẹ tuntun náà. nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n kàn sí agbẹjọ́rò àgbà femifalana San lórí ọ̀rọ̀ ọ̀hún, Falana sọ pé ó mà lòdì sí òfin ilẹ̀ wa láti máa fi ojú afurasí léde fún àwọn akọ̀ròyìn. Falana ni kò mọ̀ bá òfin mu láti máa fi ojú afurasí léde fún àwọn akọ̀ròyìn nítorí ó jẹ́ ìwà títẹ ẹ̀tọ́ àwọn afurasí bẹ́ẹ̀ lójúmọ́lẹ̀ nígbà tí ilé ẹjọ́ kò tí ì dájọ́ fún wọn o gẹ́gẹ́ bó ṣe wà ní inú abala 26 òfin orílẹ̀-èdè wa nàìjíríà ti ọdún 2004. bákan náà àwọn ọ̀daràn kéékèèké tí kò lẹ́nu láwùjọ nìkan ó ní àwọn ọlọ́pàá àtàwọn agbófinró míì náà máa ń fi ojú wọn léde fáráyé o. nígbà tí àwọn ọlọ́pàá bá ń fi ojú àwọn ọ̀daràn tó jí iṣu tàbí ẹ̀rọ léwọ̀ tí iye owó rẹ̀ kò tó ẹgbẹ̀rún 10 náírà péré léde o, wọn kì í fi ojú àwọn olóṣèlú tó ń jí owó tí iye rẹ̀ tó bílíọ̀nù 10 náírà léde. Falana wá fi kọ́rọ̀ rẹ̀ pé nǹkan bí ìdájọ́ ilé ẹjọ́ 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé kò mọ̀ bá òfin mu láti máa fi ojú àwọn afurasí léde fún aráyé ní nàìjíríà. àmọ́ àwọn ọlọ́pàá ń kó etí ikú sí àwọn ìdájọ́ náà. ó wá ṣàlàyé síwájú sí pé o àwọn ọ̀rọ̀ tó lè ṣe àkóbá tí àwọn afurasí tí wọ́n máa ń sọ nígbà tí ọlọ́pàá bá fi ojú wọn léde fáráyé gan kò ṣe ìtẹ́wọ́gbà níwájú adájọ́ ilé ẹjọ́ o. agbẹjọ́rò àgbà náà ó ní ọlọ́pàá kan mọ̀ọ́mọ̀ lo àwọn ọ̀rọ̀ náà láti lo aráàlú láti ṣèdájọ́ afurasí ni o. Falana wá parí rẹ̀ pé ìgbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ilé ẹjọ́ gíga ní nàìjíríà àti ilé ẹjọ́ àjọ ECOWAS ó mà ló mà ti sọ pé irúfẹ́ wà bẹ́ẹ̀ ó mà lòdì sí òfin ọmọnìyàn o. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. ẹ má gbàgbé kẹ́ bá wa like subscribe sórí YouTube channel wa o. ẹ má gbàgbé láti tẹ notification bell láti máa rí àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. ẹ jẹ́ ká yáṣẹ́ o ká ní ọjọ́ rere.